Oríṣiríṣi àdúrà àti ọ̀rọ̀ ìwúrí làwọn olólùfẹ́ gbajúgbajà olórin fújì ní Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Pasuma Wonder tàbí ọ̀gá ńlá fújì iná fi ń ránṣẹ́ sí gbajúgbajà olórin fújì ní ìyún Alhaji Saheed Okunola ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá tí wọ́n tó ń pè ní ọba orin fújì lórí bí wọ́n ṣe ní ó ń gbèjà Pasuma gidigidi lásìkò yìí lórí ìjà tó ń lọ láàrin òun àti gbajúmọ̀ olórin fújì ọmọ bíbí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Alhaji Táyé Àkàndé Adébísí ẹni tó pè yàn mọ̀ sí Táyé Currency ṣé àtúnyẹ asán ni kéèyàn ṣẹ̀ṣẹ̀ máa sọ pé àjọṣepọ̀ àárín Táyé Currency àti Pasuma ó mà ti dàrú nítorí pé láàrin ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ìní ìjà bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì nígbà tí Táyé Currency tó ń jẹ́ kó di mọ̀ pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ pòun lọ́mọ Pasuma mọ́ nítorí pé nídìí iṣẹ́ orin àti nídìí lọ́jọ́ orí kò tóun bì orin ọ̀gá ló jẹ́ fóun lóòótọ́ lòun sì fi orúkọ ẹ̀ dìde ṣùgbọ́n Pasuma náà ti fi orúkọ Alhaji Abbas Akande tó pé èèyàn mọ̀ sí Obesere náà dìde òun náà ti kọrin bí ẹ̀rí òní fún ìdí èyí bóun ṣe ń kọrin bíi Pasuma tóun sì tó ti gbé orúkọ ẹ̀rí kò jẹ́ tuntun nítorí pé Pasuma náà ò ti ṣerú ẹ̀rí ọ̀rọ̀ yìí ni Pasuma àti àwọn olólùfẹ́ ẹ̀ náà rí gẹ́gẹ́ bí àbùkù àti ìwà ìfibiṣólóore tó sì jẹ́ pé látìgbà náà ìní àwọn ọmọlẹ́yìn Pasuma náà ti ń sọ̀kò ọ̀rọ̀ sí Táyé Currency ṣá o bó tilẹ̀ jẹ́ pé Saheed Òṣùpá kò dárúkọ ẹnì kankan ṣùgbọ́n àwọn orin tí Saheed Òṣùpá tó ń kọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní làwọn olólùfẹ́ Pasuma ni wọ́n sọ pé ó fi ń gbèjà Pasuma ni tó sì ń bú Táyé Currency èyí tó ṣẹ̀ṣẹ̀ wá kọ láìpẹ́ yìí tó ní àwọn ànábì 4 péré ló wà nídìí iṣẹ́ fújì iyún òun Pasuma olóògbé Síkírù Àyìndé Barrister tó jẹ́ olùdásílẹ̀ orin fújì àti Alhaji Abbas Akande Obesere tó láwọn 4 ní ànábì láìpẹ́ yìí ni Saheed Òṣùpá tó wá tú orin náà kọ tó jẹ́ kó dì í mọ̀ pé ìmísí tó wà lára òun àtàwọn 3 yòókù tó ń kà náà àwọn yòókù yan àwọn olórin fújì míì ò ní tó sì ní ẹni bá fẹ́ gbàjọba lọ́wọ́ Pasuma ó ní wọn nímísí bíi Pasuma onákàn ṣe bíi wèrè ni ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Pasuma ni wọ́n sọ pé Táyé Currency inú fúnrin náà bá wí tó sì jẹ́ pé láti ìgbà náà àdúrà àti ọ̀rọ̀ wúrí làwọn olólùfẹ́ Pasuma iná fi ránṣẹ́ sí Saheed Òṣùpá tínú wọn sì ń dùn pé àwọn méjèèjì wọn ti wájọ dọ̀rẹ́ ara wọn báyìí táàrin wọn ò ṣe rí débi pé bẹ́ẹ̀ nìkan bá kọlu ẹnìkan àwọn méjèèjì ní ó jọ kọlu ẹni náà tí wọ́n sì ń ṣàdúrà fún Saheed Òṣùpá fún bó ṣe ṣègbè lẹ́yìn Pasuma ọ̀rẹ́ ní àsìkò tí Táyé Currency tàjọ jẹ́ ọmọ ìlú Ìbàdàn kan náà tí ó fẹ́ máa fi Pasuma lògbòlògbò.